wọ́n lànàbí ò ṣe mérékù ànábì Muhammad ṣe mérékù tó pọ̀ sallallahu alayhi wa sallam. ẹ má gbàgbé lára mérékù tànàbí ṣe òun náà ni wípé nígbà tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì fẹ́ ṣe àlùwàlá àwọn tó sì fẹ́ ṣàlùwàlá lẹ́yìn ànábì wọ́n pọ̀ wọ́n tó bí n tó lé ní 300 omi tànábì sì gbé lọ́wọ́ kò tí ì dánàbì gan lójú pé ó lè tó ṣe àlùwàlá. mo ń ka eléyìí jáde nínú hadith Nabawi ńbẹ̀ mo ti ń ka eléyìí jáde. nam omi tànábì gbé lọ́wọ́ kò dáhùn náà lójú pé yóò tó. àwọn olólùfẹ́ ànábì sì fẹ́ ṣe àlùwàlá ànábì wa ní ẹjẹ́ àjọ sàlùwàlá pọ̀ ẹ wò fẹ́ àwọn ọmọlẹ́yìn wọ́n wá tẹ́wọ́ síbi àtẹ́lẹwọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ànábì wa bu omi sí àtẹ́lẹwọ́ rẹ̀ báyìí nítorí kómi yẹn pé sísàn rẹ̀ ó lè sàn dé ọwọ́ àwọn tó tẹ́wọ́ sí abẹ́ ọwọ́ òun léyìí tí àwọn ó lè jọ fi ṣe àlùwàlá sallallahu alayhi wa sallam. wàláì kí ni nǹkan àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀? omi tí ànábì dà sọ́wọ́ omi sì bẹ̀rẹ̀ sí ní dà lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam títí tá ànábì àti èèyàn bíi 300 ní fi ṣàlùwàlá tán omi yìí ò sì dá. ànábì wa ṣẹ̀ṣẹ̀ sọ yí pé ọlọ́run àti lo ohun tá a fẹ́ báyìí nínú omi rẹ̀ báyìí iná ni omi tí ń dà látẹ̀lẹ́wọ́ ànábì wa Muhammad ló bá dúró.